bí ìyàkọ mi bá ti ẹ̀rẹ́ẹ̀tì mi tí wọn ò gbà tèmi ṣé bí kan wá lọ mú ọmọ tí ń ṣiṣẹ́ níbi iṣẹ́ ọkọ mi ọmọ wa gẹ́gẹ́ bí ìyàwó kejì ẹ dúró ẹ bá sọ pé ìwọ tẹ́rù ẹ bá sọ fún wọn wípé ìwọ̀nba tí wọ́n fi fọ̀ náà mú dání ẹ ń bá wọn sọ pé kò tó nǹkan ẹ fílẹ̀ kò tó nǹkan ni kò tó nǹkan fi ń jẹ́ èèyàn ọkọ egun ṣé ẹ sì rí ẹ bá ní òsáyé ẹ sọ fún ẹni bẹ́ẹ̀ wípé ayé ní í ṣe ló fi sọ pé kò sáyé ẹni táyé bá ń ṣe ni kì í mọ̀ páyé ń bẹ àdúrà kan tí mo gbà fọ́ba mi òkè fún èmi àtẹ̀yítẹ̀ ń wò mí àti gbogbo olólùfẹ́ mi ní gbogbo àgbálá àgbáyé wípé ọlọ́run mọ̀jà àríjà ayé kábíyèsí elédùmarè ọba mi òkè gbígbìnìkì arúgbó ọjọ́ àdàgbà bá tẹ̀pá ọba tó ní kí bẹ̀bẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ ibà gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ ìyẹjọ́ ojú mi ṣe ibà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ẹ má jẹ́ fẹsẹ̀ sílẹ̀ fẹnu kọ ìbọn oṣù ilé wa ìbàjẹ́ ilé wa mo tún kọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi wo Mósìs apá kìíní tó fi dé ogún torí pé ìfẹ́ lẹni sí mi ọba mi òkè ó ní bá máa fìfẹ́ sẹ̀san ìfẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ibikíbi tó ọmọ tẹ̀yìn náà bá dé wọn ò mọ̀ ọ́n rá láàánú ṣe rí tàn tí mo fẹ́ sọ yìí gbogbo yín pátá òun wò pé mo tún gbé wò ó ṣe ń gbé fún mi mo ṣe ń jù ú fún yín tí wọ́n bá ti sọ fún mi àwọn ò fún mi ní ráìsì àbí kán fún mi ní iṣu ìwọ̀n àbá yín bẹ́ẹ̀ ìwọ̀n àgbẹ̀ kaná yóò jiná ìkó sódó ìwọ̀n àgùn mo máa ń sọ di yán fún yín tẹ́ ẹ fi máa ń jẹ níyán tí mo sì máa ń ṣèbí òsìkí sí i ẹni tó sọ̀tọ̀ fún mi ó lè má ṣèbí òsìkí sí fún mi o àmọ́ fún wa lára mi ní ìwò wípé ó dáa kẹ́ ẹ jẹun kẹ́ ẹ jẹyán kẹ́ ẹ fọ ọbẹ̀ òsìkí jẹ ẹ wò ó èmi àtọkọ mi ti ń bá a bọ̀ ọjọ́ tipẹ́ èmi ò mọ̀ pé ìyá rẹ̀ ò gba tèmi o bí n bá mọ̀ ni wọn ò ní fẹ́ ẹni tó lóun fẹ́ ṣe mí níkà ara wọn náà ń padà ṣe níkà o bó o ló ṣe wá ṣẹlẹ̀ ẹ jẹ́ n ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ fún yín torí wípé mo mọ̀ wípé bọ́sàn bá dùn èèyàn lè mú gbá tẹ̀rí ìyá ọkọ mi àti bàbá ọkọ mi wọ́n ti fira wọn lẹ̀ wọn ò bá wọn bí ọkọ àti ìyàwó ọkọ mi sì ní ọmọ kan ṣoṣo tí ìyá ọkọ mi bí fún bàbá ọkọ mi ìtàn ẹbẹ wọn ń padà sọ fún yín tó bá táwòkò tó yẹ kí n sọ fún yín àmọ́ bàbá ọkọ mi gba tèmi gan ọlá wípé bàbá ọkọ mi ni mo kọ́kọ́ mọ̀ àti wípé sáìdì bàbá ọkọ mi ó ń lọ́kọ mi ti fẹ́ mi mo sì mọ bàbá ọkọ mi ìyàwó tí bàbá ọkọ mi padà fẹ́ mo mọ̀ wọ́n ìyá ọkọ mi náà ti lọ lé ọkọ o wọ́n sì ti bímọ àárín àwọn àtọkọ wọn bá a bá débẹ̀ á sọ wọ́n sì padà bímọ 3 fún ọkùnrin tí wọ́n fẹ́ àmọ́ ọkọ mi àkọ́bí tó ọ̀tọ̀ ni bàbá tiẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ fún yín ọjọ́ tí ó mú lọ sọ́dọ̀ ìyá rẹ̀ wọ́n kí mi dáadáa wọ́n sì bẹ̀rẹ̀ ọmọ ilé ìbò ni mí mo ságbólé ilé wa fún wọn mo sorúkọ bàbá mi fún wọn wọ́n kí mi dáadáa àwọn ìyá tí wọ́n máa ń sọ wípé Ìjẹ̀bú ò dáa Abẹ́òkúta ò sunwọ̀n Ìbàdàn ò dáa irú àwọn ìyá tí ó jẹ́ ìyá ọkọ mi èyí ní sọ̀lú mi fún yín kẹ́ ẹ má bàa sọ pé bóyá à ń tàbùkù ló kan àbílù ìyá ọkọ mi àbílù bàbá ọkọ mi kò sáà mọ̀ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni gbogbo wa tá wà nínú ìtàn yìí ṣé ẹ wá rí ọkọ mi ti nílé iṣẹ́ káwọ̀ ọ̀sìn mi àtọkọ mi fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni tí n bá láàjọ bẹ̀rẹ̀ káwọ̀ ọ̀sìn ẹ mọ́ sì mí gbọ́ ọkọ mi á máa báwọn èèyàn fọ mọ́tò a sì ní káwọ̀ ọ̀sìn èmi ní ìpọnmi sínú dúrọ́ọ̀mù tí wọ́n bá ti ń gbé mọ́tò wọn wá ọkọ mi á bá wọn fọ tìrímù iṣẹ́ tèmi ni kí n pọnmi sínú ẹ̀ òun la fi jọ ń pa wọ́dà tá a fi bímọ kìíní tá a bí kejì nígbà ìdẹ̀fẹ́ bí kẹta Ọlọ́run ṣe ọkọ mi di pé ọkọ mi náà ṣàṣe ó ṣàrìnà kwajé òdìpó bẹ̀rẹ̀ sí lówó lọ́wọ́ ó nílé iṣẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tọkọ mi nílé iṣẹ́ tó ti ṣe ó gba àwọn èèyàn síbẹ̀ àmọ́ tí n bá lọ síbẹ̀ èmi náà níṣẹ́ tèmi náà torí èmi náà télọ̀ ni mí mo kàwé o àmọ́ télọ̀ ni mí tí mo sì láwọn ọmọọṣẹ́
tí n bá ti lọ síbi iṣẹ́ tèmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá ń gbà míì mo kàn ní kí n lọ surprise ọkọ mi àbí nǹkan kan máa lọ síbi iṣẹ́ wọn. Gbogbo ọmọọṣẹ́ wọn ló dẹ̀ mọ̀ mí kó sì máa ń pọ́n mi lé èmi náà ò sì kọjá àyè ara mi kí n tó lọ bí iṣẹ́ ń ti pọkọ mi pé mo fẹ́ rọ́kọ mi. Ó wá dọjọ́ kan mo ní mo fẹ́ lọ rọ́kọ mi pẹ̀lú ìyanu kí n lè surprise ọkọ mi. Nígbà tí mo débẹ̀ gbogbo àwọn tí mo bá ní reception wọ́n gbójú wọn sẹ́gbẹ̀ẹ́ kí mi. Mo ní pọkọ mi ń kọ́ torí mo ti rí mọ́tò ẹ̀ ń ta. Wọ́n ní ẹ dúró lọ́bọ̀ ṣọ́ wà ní ọ́fíìsì. Wọ́n ní wọ́n wà ní ọ́fíìsì wọ́n ń ṣe meeting lọ́wọ́. Wọ́n ń ṣe meeting lọ́wọ́ tí wọ́n sọ yẹn ara mi ò balẹ̀ torí bí wọ́n ṣe jú wọ́n ṣe mo ní òkè mo jẹ́ jókòó. Receptionist pé hello àwọn madam wà bí wọ́n ní àwọn fẹ́ rí yín ọba yín gbé nǹkan wá wọ́n láwọn ọba yín gbé nǹkan wá wọ́n ní nǹkan tó gbé wá ẹ gbà lọ́wọ́ ẹ̀ ẹni kó máa lọ a máa ríra ń dé nísì tá à ń ṣe yìí ó ṣe gan. Ẹ mọ̀ pàgbé o ọkọ mi bá ń ṣe meeting lọ́wọ́ bí n bá dé á ní kán jẹ́ kí n máa bọ̀ á dé introduce mi sáwọn partner nígbà míì gan á ní kí n wá sọ́fíìsì òun káwọn partner òun táwọn fẹ́ bá ṣe business kí wọ́n lè bá mi lọ́fíìsì òun pé this is my wife. Bó eléyìí ó wá yà mí lẹ́nu bóyá ó ti yàtọ̀ ni. Mo wá jáde nígbà tí màá máa lọ mo rí driver ọkọ mi wà ń ta ó wá ń kí mi ó wá ní ọ̀gá wà nílé mo ní sọ pé wọ́n ṣe meeting lọ́wọ́ meeting ó ní ẹ dúró mò ń bọ̀ ló bá lọ sí reception ló bá dé padà ó ní bẹ́ẹ̀ ni ó yàn ṣe meeting lọ́wọ́ pé ìgbà tó ń lọ oúnjẹ làwọn yẹn dé. Mi ìfẹ́ fura sọ́kọ mi torí pé Yorùbá sọ pé ẹni tá a bá ṣe a kì í fura sí ẹni tá a sì fẹ́ bá ṣe a kì í ṣe kí ni a kì í fura sí ẹni tá a bá sì fura sí a kì í bá a ṣe so èyí ò jẹ́ kí n lè fura sọ́kọ mi. N bá sì bọ́ ta àwọn èèyàn ń pè mí lórí ọ̀rọ̀ Moses wọ́n sì ń kí mi pé mo ṣe àwọn èèyàn ń kí mi pé mo ṣe wọ́n nítàn náà dáa. Bàbá wa kàn tiẹ̀ sọ wípé bóyá ìyá Moses yẹn o ìyá wọn ti ṣe nǹkan bàjẹ́ kan sẹ́yìn tẹ́tẹ̀lé tẹ̀sán rẹ̀ wá ń kéle lórí ló jẹ́ kójú ẹ̀rí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́mẹ̀ntì ni mo rí pé ètò tó ti wá fẹ́ra wọn ṣẹ́ ń kọ́ kìíní kan ṣe ń fẹ́ kẹ́ ẹ̀dín kankan mọ́nú ọ̀rọ̀ yìí o wípé n tó fa gbogbo wàhálà ọgbọ̀n ọdún tó wà ní ayé wọn yìí ìwà àìṣedéédé láàrin ọmọ ló fà á o ọkùnrin mi náà wọn ò ní ṣe déédé láàrin ìyàwó ọmọ gbọ́ ìyálé mi ni àjọ bẹ̀rẹ̀ ni nígbà tó mọ̀ pé ìyálé rẹ ni ẹjọ́ bẹ̀rẹ̀ ni o ò lè wá fẹ́yàwó lé o ò lè máa fìyàwó kẹ́yàlé o ò sì máa fìyálé náà kẹ́yàwó ẹ gbọ́dọ̀ ṣe déédé kẹ́ ẹ má bàa máa rán wọn lọ lé babaláwo kẹ́ ẹ má bàa máa rán wọn lọ lé aláàfáà kẹ́ ẹ má bàa máa rán wọn lọ lé oníṣègùn ẹ wo ọ̀rọ̀ Portable ó lóun rí ìyàwó òun lọ lé aláàfáà kó fẹ́ kọ́kọ́ òun nífẹ̀ẹ́ òun ọ̀rá sì kì í ṣe pé Portable nífẹ̀ẹ́ nìkan kan náà àwọn ìyàwó ẹ̀ tó ń fẹ́ kò nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ wà jíde kò fẹ́ nífẹ̀ẹ́ Àṣàbí kò sóbìnrin kan tí Portable nífẹ̀ẹ́ sí obìnrin tó bá ti ń gbé Portable gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí Portable ní kó bí a máa su tí ò su má tọ̀ tí ó tọ̀ ní Portable máa ń gbé bẹ́ẹ̀ ni pé òun nífẹ̀ẹ́ sí tó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe déédéé láàrin ìyàwó ọmọ ẹlòmíì ìyàwó ọmọ kan ló máa nífẹ̀ẹ́ kò ní nífẹ̀ẹ́ ìyàwó ọmọ míì ẹlòmíì báyìí ẹ jẹ́ ká máa ṣe déédéé ẹ ṣe. Àǹtí Ṣeun èmi ò fúnra sí mo lọlé nígbà tí mo délé mi ì gbé sọ́kàn mo rò pé nǹkan tí mo gbé wá tí mo bá gbé wá mo bá gbé lẹ̀ ọkọ mi ò kí n fẹ́ kí n gbóúnjẹ òun lẹ̀ fáwọn receptionist o driver gan ò kí n gbóúnjẹ ọkọ mi èmi ni màá lọ síbẹ̀ màá serve sínú pàkínní ẹ̀ ó dẹ̀ máa fi jẹun ó máa jẹ lọ́wọ́ tó máa dúró sọ́fíìsì ẹ̀ tí wàá fi lè jẹun kúrò nílé bí nǹkan tá à ń ṣe nǹkan tó ṣe kí ni àbó vẹ́ẹ̀tì tètè lọ sọ́fíìsì. Àǹtí Ṣeun mo bá gbà bẹ́ẹ̀ nígbà tọkọ mi dé mo sọ fọ́kọ mi pé wọ́n wá sọ́fíìsì yẹn wọ́n lè lálejò pé ẹ̀ ń ṣe meeting lọ́wọ́ mo dẹ̀ pé it was not nínú meeting eléyìí èmi pẹ̀lú àwọn òyìnbó yẹn ni mi dẹ̀ fẹ́ kán sọ pé bí àwọn gẹ̀ẹ́sìn obìnrin òyìnbó sọ pé gẹ̀ẹ́sìn obìnrin òyìnbó àwọn black gan tó máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gan à ń ṣe kí ni wọn no problem ó ní ṣé màá mi pè ẹ́ wọn pè mí o kí ló dé báyìí pé màá mi ń bọ̀ wá bá wa ní àlejò kò sí wàhálà àjẹjẹ kọ́ ni kọ́ pè mí kọ́ tó wà náà ọmọ má ṣe máa pè mí kọ́ tó wá lé ọmọ wọn this time around mi ìfẹ́ kẹ́ ìméjì jà
èmi kò mọ̀ bá màmá jà màá mi ń bọ̀ mi dẹ̀ fẹ́ kẹ́ ẹ jà èmi kò ní mo máa ń bá wọn jà màmá ní òun fẹ́ rí mímí látàn tí mo ṣe bá ní kí màmá má jẹun ọmọ ẹ̀ òun ló ṣiṣẹ́ ọmọ ẹ̀ èmi ò ní kí màmá má jẹun ọmọ ẹ̀ o rárá mo fẹ́ sọ nǹkan kan fún yín bọ́kùnrin bá fẹ́ gbèsè ọkùnrin dé èèyàn tó mọ̀ pé wà àti ẹ̀jọ́ fẹ́ràn ara yín nínú ẹbí òun lọkùnrin máa ń fà mọ́ra ó ti mọ̀ wípé ẹni yóò gbá tiẹ̀ àwa lò ọkọ mi tí tó ń gbìjà ìyá ọkọ mi nísìn orí gbogbo tí màmá máa ń fojú mi rí o ó máa ń bẹ̀ mí ni o má bínú jọ̀ọ́ má bínú ìyá ọkọ mi yóò sínú ayé ọkọ mi o èèyàn tó ti gbé ọmọ ẹ̀ sílẹ̀ láti kékeré ọkọ mi jáde secondary school kó tó mọ̀ pé ìyá òun rèé bẹ́ẹ̀ ni ọkọ mi tún sọ fún mi pé gbà tí ìyá òun tóun lọ kí wọn lọ́dún náà lọ́hùn tí wọ́n gé ẹja gbogbo ọjọ́ tóun lò lọ́dọ̀ wọn òun ló máa ń dorí ẹja ń bẹ̀ gbogbo ọjọ́ tóun lò òun ló máa ń dorí ẹja kì í ṣe pé orí ẹja tó máa gé mẹ́ja o òun ti dàgbà o òun ti ṣetán secondary school o wípé à sọ pé ìyá mi ló wá lọ sọ́dọ̀ wọn kóun lọ lu olùdé kóun tiẹ̀ lọ síbẹ̀ pé òun ti ṣetán school òun ti ṣe bàbá òun dẹ̀ ní kò fẹ́ kóun wá síbẹ̀ òun lọ síbẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní tó bá sóúnjẹ tán tó bá fẹ́ gbóúnjẹ fún kálukú òun ló máa gbóúnjẹ láàsì wọn tiẹ̀ ṣe pé you are welcome o tí àwọn bájọ́ àsọ̀rọ̀ mẹ́ta yóò fi èpè méjì ránṣẹ́ sí bàbá òun bẹ́ẹ̀ ni ọkọ wọn tó ń fẹ́ gbà náà wọn ló ní mọ́tò ni àwọn onímọ́tò taizin yẹn ò ní ọkọ wọn yẹn ń gbà yẹn ọkọ wọn náà máa sọ pé ṣé bó mọ ẹ lọmọ yìí òun tóun jẹ́ ọkọ ẹ tó padà fẹ́ gan òun ò rí ìtì ọmọ ẹ ìwọ tó wá ọmọ tó bínú ara àkọ́bí ẹ ló wá ń ṣe báyìí sí kó wá máa lọ òun ò fẹ́ kọ́ ọmọ kọ́kọ́ dààmú òun ò fẹ́ nira fáyé òun kó wá máa lọ ó ní bẹ́ẹ̀ ni ìgbẹ́jọ́ tóun lọ lẹ́yìn owó mọ́tò ìyá òun ò fún òun ní nǹkan kan aṣọ tóun kó sí gbábẹ́ gbogbo kóun tiẹ̀ kó lọ́dọ̀ step mother àṣàwọn step mother mí ìdájú ìyá lọ tó bá lọ́dọ̀ ìyá òun kò lè rí bẹ́ẹ̀ tó bá lọ́dọ̀ ìyá òun kò lè ṣe bẹ́ẹ̀